ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa lọ́wọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa lọ́wọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Ọlọ́run sọ Ọlọ́run tó dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, bó bá kan ó ń bọ̀ wá dùn. Ìpinnu Allahu lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Aláburú ń bẹ àwa gbàbẹ̀, kẹ́ni máa ní ń bẹ eléni ní ìwà. Àwọn ẹranko ẹ̀dá tẹ́sù yá lò, àwọn ní sábàbí fúnṣẹ́ Allahu. Ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, òun nìkan ló yẹ ká bẹ̀. Ò má torí àìta ọjà lọ lé aláwo, ohun tí ó sọnù náà ni ó wá wá. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, bó bá lè ó ń bọ̀ wá dẹ̀. Má torí àìta ọjà lọlé oníjàlábì, ohun tí ó sọnù náà ni ó wá wá. àìta ọjà tó kárí ayé, bùkátà tó pọ̀ tí òjì ó ṣàkójọ. Bó bá torí ẹ lọlé oníjàlábì, wọ́n lè ní màmá ẹ ló ń dí ẹ lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà o, tó bá kan ó ń bọ̀ wá dùn. Ìpinnu Allahu lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ìpinnu ọ̀pọ̀ tí òjò orókọ̀ fẹ́ o, ọmọọṣẹ́ náà ẹ̀tọ́ náà ń bá wọn wá. Kí sẹ́rù àwa yìí náà fi ń tọrọ. Bàbá délẹ̀ tán lọlé oníjàlábì, wọ́n lè lọ́kọ̀ ọ̀run ló ń dí wọn lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ìwọ múra mọ́sá ló bá dẹ ní ẹ̀yìn, làwọn oníbàárà náà bá sá fún ẹ̀tàn o. Tó bá ronú jinlẹ̀ kó túnra ẹ ṣe, tó bá fẹ́ jì kẹta gba lé aláwo, wọ́n lè láyà ọ̀run ló ń dí ẹ lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu ọmọ. Alhamdulillah wa salatu wa salama ala rasulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó pàtàkì ọpẹ́, gbogbo oore tó bá ṣe fẹ́ dá ètí ń retí ní kẹ́dà ó dúpẹ́ fún. Ìyẹn bí nígbà míì kọ́lọ́run kọ́kọ́ ti dààmú ṣáájú fẹ́ dá kó tó gbé kẹ́ẹ̀dá ó lè bá mọ iye oore Ọlọ́run, kó lè bá máa dúpẹ́. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tọ́lọ́run bá fẹ́ràn jùlọ tọ́rán sí gbogbo ayé. Àánú Ọlọ́run ní fèmí àtìyín lẹ̀, àtìmí àtìyín bẹ ní jẹ́ mùsùlùmí lè ní. Ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ sẹ́wà kò lérí jẹ́ mùsùlùmí, jẹ́ àtàlérí jẹ́ mùsùlùmí, bí wà dìde ní jẹ́ mùsùlùmí ṣe wá ní ọmọ àlìjánà. Gbogbo ẹ̀dá tí ń wò mí lé, ojú tí mi àtìyín fi ń wòrán àdùnnú, àní bá wọn fi wòrán àbànújẹ́. Ìdùnnú mi àtìyín ò ní dìbànújẹ́, ayọ̀ wa ò ní wọ mi. Ìwòsàn nínú Islam èyí tí máa wáyé lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ òní tó ń wáyé lénìí. Ọba tó kádàrá tó ní kíntẹ̀ ni ó tó ṣeéṣe. Ọlọ́run jẹ́ alásọyé, jẹ́ alágbọyé, sí ń sábàbí oríire ayé àtàlìkíyàmọ̀ fíìmì àtìyín.
ìwòsàn nínú Islam tèní ibi tá fẹ́ roko sí òní ọ̀nà àbáyọ lórí ìjákulẹ̀ àtàmúbọ́. Kí ni mo pè é? Àbáyọ lórí ìjákulẹ̀ àtàmúbọ́. Ìjákulẹ̀ àmúbọ́. Àwọn agbègbè kan làwọn agbègbè wọ̀nyí tí ẹ̀dá ò bá lágbọ́yé tó kúnná lábẹ́ ẹ̀sìn ẹ̀, èèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́pàdé Ọlọ́run ni. Àmọ́ tẹ́dẹ̀ bá ti lágbọ́yé bí nǹkan kan bá ń ṣẹlẹ̀, torí wípé ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ níbi táwa máa ń ṣàlàyé sí òun ni ká ṣàlàyé bí ìdí èèyàn bá yọ kí ló yẹ kó lò, oògùn ibà, oògùn jẹ̀dí, oògùn nárùn kòkòrò inú ẹ̀jẹ̀, kí lọkùnrin lè lo àwọn àsìbáàbò tó lè jẹ́ kọkùnrin ó máa sojúṣe rẹ̀ bó ti yẹ láàrin wọn àti ẹlẹ́tọ̀ọ́ ẹ̀. Àwọn ọ̀sẹ̀sẹ̀ máa tọ́pìkì wípé kí lọ́nà àbáyọ lórí àmúbọ́, ìjákulẹ̀, ẹ̀mí ìkórira. Tá a bá ti ń ṣàlàyé lórí gbogbo solúsàn lórí spiritual issue àti kó gbogbo ẹ̀ náà along. Àmọ́ àwọn àfọ́ oníjàlábí àtàwọn orú wọn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ jà àwọn èèyàn ní olè ọpọlọ, àwọn wá ń tọ́pìkì nǹkan wọ̀nyí ní lemọ́lemọ́ lọ́tọ̀ọ̀tọ̀, solúsàn tó ẹ̀mí ìkórira, ọ̀nà àbáyọ fún ìjákulẹ̀, ọ̀nà àbáyọ fún àmúbọ́, ègún ìdílé, ogun ìdílé, àṣetì. Ẹ wá rò pé àwọn nǹkan wọ̀nyí kàn lè ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìjákulẹ̀, àmúbọ́, àkàntì, ẹ̀mí ìkórira. Àmọ́ ṣé solúsàn rẹ̀ lábẹ́ ẹ̀sìn wa ìyàtọ̀ rẹ̀ kò yàtọ̀. Àmọ́ táwọn bá máa gbé wá báwọn, wọn ò ní lè máa kẹ́ lójú torí pé wọn ò ní nǹkan tó fẹ́ fún àwa mùsùlùmí, wọn ò ní tọ́pìkì ìrìn àjò àlìkìyámà àfi ìrìn àjò ayé. Ìwọ̀n ajẹ́ kẹ́lómi ọmọ rí àwa tá a máa ń ṣàlàyé nípa ètò ìlera ń gbà míì wípé ẹ̀yin ń ṣàlàyé nípa oògùn jẹ̀dí, táwọn bá fẹ́ gbọ́ bí àṣírí ìdìnlẹ̀ ètò ìgbésí ayé àwọn ibi yìí làwọn lọ. Bẹ́ẹ̀ sì ni ọ̀nà tí wọ́n ń gbé wa gbà, oko tí wọ́n ń rò yìí, pòrò kan ni téèyàn lè bá bẹ̀ téèyàn bá jálè kìámà téèyàn dẹni iná. Àkọ́kọ́ náà tọ́ra ní solúsàn tá a fẹ́ ṣàlàyé, à ń lọ bí solúsàn bí nǹkan 12 àbí jù bẹ́ẹ̀ lọ, àmọ́ bóyá ká mọ̀ ẹyọ kan àbí 2 wálé nínú ẹ̀ torí àkókò afẹ́ máa mú wá ní ẹsẹẹsẹ àwa náà lákòókò tó nǹkan. Ẹ̀dá májẹ̀mú ìwòsàn nínú Islam, kọ̀ndíṣàn ẹ̀ ní wípé gbogbo ẹ̀dá tí bá ń wò mí lé, mo lè máa ṣètò míì lórí péjì yìí, àwùjọ àwọn olórí rẹ̀ yìí kọ́ máa ní ìtumọ̀ sí ọkọ̀ máa lérò gbà àfáàyè àtàwọn àtàní ń jà eléyìí kọjá abẹ́ o. Tó bá ti mọ̀ pọ̀ ní sí ẹ̀ ọ̀ ní láìkì ẹ̀, ọ lè má máa ń tọ́ ọkọ̀, ìyẹn lè má mọ ẹ̀ kọ́mẹ́ǹtì. Àmọ́ pọ̀ ní sí ẹ̀ lógúnlọ́gbọ̀n ọ̀ ní láìkì ẹ̀, ibi tó wò ó dé náà kí ló yẹ kó sí ọmọ tẹ pọ́s máa wá nǹkan míì sí i. Kò pọn dandan kọ́ wò ó, ẹnìkan ò bí ọ́. Àmọ́ pé ọ̀ ní sí ẹ̀ ọ ti jẹ̀gún mọ́yẹ́ tó bá wò kọjá bí tí ń sọ̀rọ̀ yìí, ìka èèyàn ni ọ́ tó bá ti sí ẹ̀ kẹ́nìmọ́ni ni ọ́. Àwọn tí wọ́n ń sọ nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn tiwa, ẹ wo àwọn èèyàn tí máa comment, ẹ wo like tí wọ́n rí, ẹ wo iṣẹ́ àtàwọn èèyàn sí ẹ̀, ìyẹn ló encourage wọn láti tún sọ míì níjọ́ kejì tó burú ju ti tàná lọ. Ẹlòmí ọmọ wa jí àwa o torí pé ó ti nípinnu, kò pọn dandan, kò pọn dandan. Bọ́ọ̀ bá fẹ́ kọ́ dẹjọ́ ibi tí ẹ bá ti ń débẹ̀ lọ́wọ́ ọ̀ ní jẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ni o, torí lè pè ọ́ lẹ́jọ́ pé òun ọbẹ̀ òun lọ fi ń jẹ̀kọ́. Bọ́ọ̀ bá ti mọ̀ pé kò ní ìtumọ̀ sí ọ nídìí kọ́ wo. Ẹlòmí ríru àwa yìí bíi pé ẹ̀yẹ má kọ́ndẹ́mù ẹnìkan kan, ìyẹn máa sọ ti yín, àwọn sọ ti wọ́n nu ìka ẹlẹ́bọ òfò. Kí ló dé? Islam gan kò sí tó wá sí ọwá kọ́ndẹ́mù tí ọ̀dá ni. Ìtumọ̀ la ilaha illallah tá ń ṣe ìtumọ̀ rẹ̀ ni pé a fi rinlẹ̀ ìjọsìn wa ní fẹ́lómi ìmọ̀jọ́ Ọlọ́run ọba lọ, ẹ̀kọ́ kò sí tí ń jẹ́ òrìṣà ọ̀bọ̀rọ̀ fún òrìṣà níjọsìn ẹ̀. Islam wá kọ̀ndẹ́mù gbogbo òrìṣà, ó wá fi ẹ̀sìn ìjọka fọ́lọ́run ó fẹ́ fi rinlẹ̀. Ìkẹyìn ẹ̀ má kọ̀ndẹ́mù anybody, ìtàwọn mọ́nu, ẹ̀yin náà sọ ti yín, àwọn ò sí fún yẹn o. Ìyẹn ló bí ẹ̀ṣẹ̀ èèyàn là ń fẹ́ lórí
ètò wa yìí àwọn tí ìjọ dá ibi tá bá sọ délé ní náà ni ẹ ti ń fún mi lọ́wọ́ yín a sì lákòókò díẹ̀ náà a sọ níwọ̀n bá tá bá ti sọ àwọn nǹkan ìlera a tún padà sórí àwọn agbègbè wọ̀nyí ọ̀nà masá gbà wá láyé àsọyé kásì lágbọ̀yé ìwòsàn nínú Islam lágbègbè pé Ọlọ́run ẹ̀dá èèyàn lópin ìgbà tẹ́mi bá ń bẹ lọ́rùn wa tí lọ síwájú bá ń bẹ fún yàn pé ọ̀ nípàdé lẹ́nì ní ìyọ́rọ́ ni yọ kú o ń bẹnu ẹ̀dá yóò ní pinnu ni wípé tó wọ́n bá rẹ́yìn ẹ̀ òun ní jáwó kódà tó bá kú náírà kan tí ó fi jẹun tí ó fi ṣètò gbésí ayé tiẹ̀ ó pé kọ́ náà lé ọ lérí ìyẹn ló bí ọ gbọ́dọ̀ fọlọ́wọ́n bá lè níṣẹ́jú kan sí kejì ó lọ gbọ́dọ̀ ṣe ọ gbọ́dọ̀ wá bínú ẹ̀ àwọn tí wọ́n ń ṣàlàyé solúsàn lórí ẹ̀mí ìkórìíra ìjọ dá kí wọ́n fẹ́ máa kọ́ wa ká ní ọwà tàn kándù mùsùlùmí àfá ọwà tàn kándù ọwà wá iyọ̀ ọwà sílẹ̀ ìbẹ́sẹ̀ tí wá mú kílélé yìí ní ṣe pẹ̀lú ìlànà ẹlòmí tí ẹ tó máa ń pè mí gan àfá ẹjọ́ mo wo prógámù yìí kan sí ewé ewúro tẹ́ sọ yẹn ẹjọ́ ìtẹ́ ní ìtúsílẹ̀ àwọn àgbà èmi kọ́ èké ló dé ẹni tí ọba ma tí wọ́n pè lóògùn ni ó gbà pé ewúro ń bẹ nínú nǹkan kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn ní ìtúsílẹ̀ àwọn ayé gbogbo tó bá wù yẹn pòpọ̀ mọ́ ẹ̀bá orí ni epo ọ̀bọ ni kí ló dé fámílì yìí tálìjànú bá kó sílẹ̀ àwọn méjèèjì tẹ́mi òkùnkùn bá ń bẹ lára ẹ pa epo ọ̀bọ àti ewé ewúro ẹ pa pọ̀ fún bóyá kó fi para bóyá kó fi wẹ̀ èyí tó bá wá ṣe dédé ẹ̀sìn wa ẹ fún bóyá kẹ kàrúkìá sí bóyá kẹ fún lábàtú sàúdá kẹ wá wò ẹwà gbogbo tẹ bá lo nǹkan fún reaction ẹ̀lẹ́ fi mọ̀ wípé iṣẹ́ rẹ̀ gàgàrì ewé ewúro lílò purpose tọ́lọ̀ nítorí ẹ̀ fún wa ẹ̀bùn Ọlọ́run ní antibiotic tó lágbà tó kájú ẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú ìtúsílẹ̀ àwọn ayé ewé àjẹ́ òfò lè kò sí fún yíhun ẹnìkan ò ní mọ ògùn kọ́mọ̀ lè mọ èwo lọ́lọ́ tó ní kan ṣe pẹ̀lú pé ẹ̀mí àìrí ẹ̀kejì gbogbo orú mùsùlùmí ìdààmú Ọlọ́run dá pẹ̀lú ẹ̀dá ni Ọlọ́run wá pinnu ẹ̀ ǹjẹ́ ṣé pinnu Ọlọ́run wá ní wípé bí mo bá ti gbé ṣòro bá ọ bẹ́ẹ̀dá kan ò kọ́ tó lè rọ́nà àbáyọ nígbà tó bá ṣẹbọ pẹ̀lú mi Ọlọ́run gbé wá sí condition àgbákò báwọn lọ́lọ́run fi ní wà láwọ́ aṣírakú làhábìtọ̀ àníhùn máa kánú ya àmàlùhùn Ọlọ́run nílò ànábì sọ fún wọn tí nǹkan kan bá ṣe wọn tó bá sì sún wọn débi kí wọ́n ṣẹbọ wọn ó kírun àkísòfò wọ́n lọ ájì alọ́sòfò yìí nígbà lọ́wọ́ wọn mọ́ lódodo tá a bá ṣàlàyé kó kúnná tá a bá kàn ṣàlàyé ẹ máa sàskáàrù láàárọ̀ ẹ máa ṣe nírọ̀lẹ́ ẹni tí kìnnìkan bá ń ṣe kálukú máa lérò pé sí àskáàrù tó bá gbára lọ́lọ́run ó mọ̀ wípé ìyẹn ní wàá jẹ́ ká ṣàlàyé lónìí níwọ̀nba àskáàrù tí ọ̀pọ̀lọpọ̀ ń fojú dihun àṣàṣíjọ́ míì a máa wọlé tọ́yàn ì máa jẹ́ kéèyàn fojú dí àskáàrù ọ̀ ní ṣe mọ́ ó ń lọ na gbala rẹ̀ ó ń lọ na tọ́lọ̀ wọ́n fi kú ọyọ lọ́wọ́ ọ̀tá ẹ̀rí pa àwọn àfà tí wọ́n bá ń ṣàlàyé àṣàṣí àwọn àfẹ́sìn Ọlọ́run jálẹ̀ kí a mọ̀ ọ̀dá fún wọn àwọn tí wọ́n sẹ́kù láyé Ọlọ́run bá mójútó wọn yáwa náà lábọ̀ rí tá bá ń ṣàlàyé nípa síru takyil àwọn àṣàṣí tí ma mú yẹn sí wọ́nàwọ́nà àwọn àṣàṣí tí ma mú yẹn síwàwù o lè jòkó ń ta yóò tún wọnú ilé padà yóò máa lọ bí iṣẹ́ yóò tún padà yóò máa dájòkó o lè máa dásọ̀ o lè máa bẹ́ẹ̀ ni síru takyil náà wà àwọn àṣàṣí tá máa ń ṣàṣí yẹn tí máa jẹ́ kí òun náà ní bí àmúbọ́ ó lè jẹ́ kọkùnrin kó má tètè rí ìyàwó fẹ́ ó lè jẹ́ kóbìnrin kó má tètè rí ọkọ fẹ́ àmọ́ àwọn ọ̀nà kan gbòógì téèyàn ó fi mọ̀ wípé àṣàsí leléyìí ni wípé gbogbo ẹni tí wọ́n bá ṣàsí wípé kó máa má mú bọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ ní wọn ọ̀sà mú bọ́ sí òun ló nípinnu olójú àwọn kàtígórí èèyàn tí ń wá bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́ kì í ṣe irú ayé ní ń tọrọ irú àwọn olè mà ti ń tọrọ àwọn ọmọ mínísítà ni ìyẹn ló jẹ́ ọpẹ́ ńlẹ̀ bọ́yọ́ ọmọ olówó lòun náà wá ń wárú irú wọn
ìntẹ́fì mọ̀ pé àsàsí mú yẹn ni wípé tó bá jẹ́ póbìnrin ni kò ní rí tọkùnrin rò kò ní rí tọkùnrin rò tẹ́ bá ń bá sọ̀rọ̀ ọkọ pé lágbẹ́já sọ̀rọ̀ ní lọ́kọ ni àwọn èsì tán ọmọ tí wọ́n 32 years ni àyìn wá ní kí ni sẹ́yìn bá wà ní 50 years sẹ́yìn ò lè bímọ ni àbí kí wọ́n wá kọ́ mọ̀ sá fún wọn wọ́n máa ń sàsíyàn bẹ́ẹ̀ àsàsí ìwálé wá from nowhere ó sì porísìírísì kí ló dé ọmọ ẹ̀mí rẹ̀ gùn tó bá jẹ́ pọ́kùnrin náà ni kò ní rí ti ìyàwó rò ni àmọ́bìnrin tó ń gangan tó bá ti ní í ṣe pẹ̀lú pé òun ti ní òun fẹ́ fọ́kọ ìyẹn ló bí Yorùbá ò ní sàdédé sọ̀rọ̀ kan kọ́ mọ́ nítumọ̀ gbogbo ọ̀nà tá a máa gbà ṣàdúrà yẹn Ọlọ́run ibẹ̀ náà làwọn ọ̀tá náà gọdẹ̀ ẹ̀rí pé Yorùbá ní àwọn ẹ̀dọ̀ kí gbólóhùn tí ó máa jáde bí àdúrà tí Yorùbá bá ń ṣàdúrà ní sí pé Ọlọ́run jẹ́ ọdá fún alimọ̀sí àmì Ọlọ́run dákun abìyàfàánù rẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ wa jẹ́ wọn lálùbáríkà o àmì àwọn ẹ̀dọ̀ kí àdúrà kan bẹ Ọlọ́run dákun ogun ìjákulẹ̀ ọlọ́mọdé ọjẹ́ tèmi àmì bẹ́ẹ̀ yìí náà ṣe dákun ogun ìjákulẹ̀ ń bẹ láwọn ọ̀tá náà gọdẹ̀ pé ok gbogbo tá a bá fẹ́ papọ̀ ẹja dájú ẹ̀ kọ́kọ́ mọ́ níjàkulẹ̀ ìyẹn bí tẹ́ ẹ bá ń ka àwọn àsàsí táwọn àfáà bá ń sàlàyé tá sì ń sàlàyé solúsàn rẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn táwọn bá ń so lẹ́nu pé síru tàkìlì síru tàtìlì síru màkólì síru màjínú ni àwọn àsàsí tá máa fi sọ̀yàn di wèrè àsàsí pé wọ́n fún yàn ní nǹkan jẹ tó bá délẹ̀ Yorùbá tán ọkẹnu jù bẹ́ẹ̀ lọ ọkẹnu jù bẹ́ẹ̀ táwọn bá so lẹ́nu pọ̀ tẹ́yìn bá ń sàdúrà yìí pé Ọlọ́run gbé mi pàdé aláàánú jẹ́ bólóore mi pàdé àwọn tó máa ń sàsíyàn yìí pé gbogbo bí tí lágbájá bá dé kọ̀bọ̀rọ̀ pàdé olórí ẹ̀ kọ̀bọ̀rọ̀ rálànú ìyẹn bí kọ́pọ̀lọpọ̀ máa nírètí wípé dédé ìgbà tẹ́nìkan bá sàdéhùn wípé òun ó sóre kan fún ẹni tó bá sàdéhùn ló sì tún ní sòrò tẹ́nìkan bá sọ pé kọ́ máa bọ̀ wá òun ọba tánṣẹ́ ìṣòro sì bẹ̀rẹ̀ sí jẹ́ tẹ́ntọ̀n ó sì láwọn èròjà tí wọ́n máa ń lò tá a bá wá sàlàyé yìí kó kúnná yóò máa dàbí kí ẹ̀yin kan ẹ̀yin máa mọ̀ bí ayé kẹrí sí ni ìyẹn bí tẹ́lẹ̀ ìbá wọn ń ṣẹlẹ̀ lemọ́ ń bẹnu ẹ̀dá tí wọ́n máa ń sàṣẹ́ lómi pé kò ní rálá àánú dépò wípé kọ́dà ń jọ́ mi bẹ̀ẹ́nú èèyàn tó bá rìsífù kọ́ọ̀lì ẹ̀ lásán pé òun lọ́kà pé ọ́tọ̀ kà rìsífù kọ́ọ̀lì àbọ́wá kí ọ kó tó tán lára rẹ̀ kíra bàdàbà rẹ̀ ó tó tán lẹ́yìn oṣù kan ni wọ́n máa sàṣìyàn débẹ̀ kéjẹ pé àmọ̀ pé ń bẹ àmọ́ sọ́wọ́ yẹ ká sáré kọjá lọ yẹ ká sí ìyẹn ní ó jẹ́ ká sàlàyé lénìí tí wọ́n máa sàṣìyàn tí yẹn bá máa sàṣìkàrù dáadáa tẹ́lẹ̀ tí àṣàṣì ìbá ti wọnú gbésí ayé ẹ̀ kò ní ráyè sàṣìkàrù mọ́ yóò fúyẹ́ lójú ẹ̀ ẹni tó bá sì jẹ́ mùsùlùmí gidi gbọ́dọ̀ mọ̀ tó bá ti ń kírun àsùbá ní jàmá tẹ́lẹ̀ ọmọ kírun jàmá tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ó di pé tó bá ti pèrún inú rẹ̀ ọmọ bàjẹ́ ọmọ pòsí ọwọ́ títí ọmọ sàṣìkàrù tẹ́lẹ̀ àṣàṣì máa jẹ́ kí tí wọ́n bá ní ẹmà sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir 100 láàárọ̀ 100 lálẹ́ pé ọ̀gá àdúrà ní tọ́lọ̀ máa fi gbèyàn lékè ọ̀tá adáhùn sí amánisẹ́ ní àṣẹnitẹ́ bá ní dárò ogun eléni ní torí pé ọ̀nà tá máa gbà fi bínú èèyàn náà nínú àwọn tí máa bínú èèyàn ló ní kéta oníkẹ́nimọ́ni àtolójú kòkòrò ojú kòkòrò máa múyàn ìmọ̀ máwọn èèyàn máa sàṣìyàn ìyẹn máa bí ojú kòkòrò máa jẹ́ kí ìyálé ọ̀ sàsọkọ bí tó bá dọ́dọ̀ ìyàwó nǹkan mọ̀ lè bá sàṣepọ̀ ọdún nìkan ni kó máa wá tàbátí wá sáré wá sàṣí ojú kòkòrò ń gbà mí a máa jẹ́ kí ìyàwó náà máa sàṣí ìyálé pé kó lọ fóònù ìyẹn bí ẹni tọ́kọ bá ti ń rí tẹ́lẹ̀ ẹni tí ọkọ máa wá rí bí arúgbó appearance obìnrin yẹn nígbà náà tásàṣí bá ń ṣiṣẹ́ láàrin ọkọ àti ìyàwó lọ́wọ́ ọkọ máa rí ìyàwó ẹ̀ bí arúgbó ni jóná àbúrò sí wọ́n rẹ̀ ní báyìí àsàsí ni ó àsàsí a máa fa Ṣaitan sì lágbára púpọ̀ àwọn nǹkan wọ̀nyí kẹjẹ pé kò sí àsàsí máa jẹ́ kí obìnrin ìtẹ́yàn mọ ìyàwó èèyàn sí tẹ́lẹ̀ àbí ìtẹ́yàn mọ́kọ èèyàn sí tẹ́lẹ̀ kọ́kọ́ máa bọ̀ láti bí iṣẹ́ káyàwó bí káì inú òun sì dùnmọ́ tọ́kọ ẹ̀ bá ti jáde lé nìkan ní ọmọ rí dùnú àsàsí máa ń fà bẹ́ẹ̀ náà ni kọkùnrin ọ jáde lé ok
àsìlá kòkó díẹ̀ bó láti wá sàlàyé bá ok ọ̀rẹ́ ti ń fún mi lákòókò àwọn àsàsí yìí pín sóríṣiríṣi bẹ́ẹ̀ lápèjúwe wo sísà wa kan lánàá tí wọ́n ń sàlàyé láàárọ̀ àná tí wọ́n wá wọ́n sàlàyé iye táwọn kó lọ sílé ní owó tí ọmọ níwọ̀n wọ́n nígbà táwọn délé wọ́n bẹ̀rẹ̀ sí tajà wóróbo náà ní o professor náà ni wọ́n ń ta o nínú ibi tí wọ́n ti ń ta àwọn òsì wọ́n máa sọ fáwọn táwọn bá ti lọ rajà dé ẹkú ọjà àmọ́ ṣe ẹ̀sà ẹ má wòrà yín ran o ẹ̀nà sẹ́ta o àwọn èsì lẹ́yìn níbi tí àwọn ti ń bọ̀ àwọn ò mọ̀ wípé ìgbà tí ó yá ẹni tí ń fáwọn onímọ̀ràn yìí pé ẹ má wòrà yín ran o àwọn ọmọ àwọn wá lọ sásù wọ́n lọ kírun àsùbá àwọn darí bọ̀ ni wọ́n bá tí ń rìn nǹkan mọ́lẹ̀ lọ́kànkan sọ́dọ̀ àwọn lọ́mọ bá yọ wọlé ló bá sáré wá pé àwọn jáde báyìí làwọn bá rí pé kí lẹ̀ ń dánwò yìí wọ́n lọ́rọ̀ yìí dáríwó ó di sọ àtàyàn yẹn àmọ́lẹ́yìn sọ àtàyàn yẹn kò jù bá ń lọ sáà pé wọ́n káwọn ọmọlọ́nà kanu wọ́n gbàgbò míì ilẹ̀ Yorùbá ìran Yorùbá tó jẹ́ràn kan tó jẹ́ pé wọ́n tún máa dòndò wípé tẹ́yìn bá tó sọ fún ẹgbẹ́ ẹgbẹ́ra Ọlọ́run ẹdìrọ̀ mọ́ àwọn tí wọ́n fi ògùn jẹun àwọn tó máa ń sàsá àwọn tí bá sọ pé ẹgbẹ́ra Ọlọ́run pé kí wọ́n rọ̀ nǹkan lù kí wọ́n lè bá máa fi sọ fáwọn èèyàn gẹ́yà sọ fún yín pé ẹgbẹ́ra Ọlọ́run nìkan ò lè láyàn àfi kẹ́ ẹwọ ẹsẹ̀ ọsẹ bùsàbùsà bọ́sẹ̀ kílẹ̀ máa ń wẹ̀ wọ́n máa ń sàsíyàn débẹ̀ ẹni tí ń sọ fún yàn wípé sọ ẹ má wòrà yín rẹ̀ táwọn wá ń fún ní mẹ́nìkà àwọn ọba tẹ́nìkan jẹ́ nìkan lè bá tàwọn jẹ́ wọ́n ní aṣọ káwọn tó kú òǹlé aṣọ táwọn ará táwọn ń wọ̀ tọ́jú aṣọ gbajúmọ̀ làwọn tà jẹun táwọn fi fi lélẹ̀ padà ẹ wọ àwọn kan tí ń ṣẹlẹ̀ wọ̀nyí ìyẹn farahàn bẹ́ẹ̀ àìwá mọ́yí àwọn àṣàsíbẹ̀ tí ò ní farahàn nínú ayé yẹn àwọn àsàsí kan wá tí ò ní jẹ́ kíyàn lè sàskárù mọ́ kò ní jẹ́ kọ́ lè kírun jàmá mọ́ ọ lóró jú wọ́n dájá alẹ́ láàrin wa àtọ́lọ́run tó lè gbà ọ́lẹ̀ in tó kù ní irú èèyàn bẹ́ẹ̀ èèyàn ni ó wà sí rúkìá fún irú èèyàn bẹ́ẹ̀ ẹ mú lọ́dọ̀ àwọn tí ó bá sí rúkìá fún ni torí a ní ìpele a ní àwọn àyàtò rúkìá àwọn àyà téèyàn máa ń kà fún rúkìá tó lọ fún gbogbo nǹkan a ní àwọn ìbítọ́lù sí àwọn àyà tó lọ fún wípé tí wọ́n bá ti sàsíyàn kí lẹ́ fi bá dá yẹn jẹ́ a ní àwọn àyàtò sífà àwọn àyà wòsàn ọ̀gá papambari ọ̀wà mọ́kéwú rárá tó kọjá Suratul Fatiha ọ̀gá rúkìá ni o ẹsẹ̀ fẹ́ ni tí wọ́n bá sàsí tí ọ̀fẹ́ rójú ẹnìkan lẹ̀ mọ́ tó wọn àtọkọ ìbájọ kò ní fẹ́ jò àsàsí máa fà ọkọ ní fẹ́ rójú ìyàwó ẹ̀ mọ́ ìyàwó ní fẹ́ rí ojú ọkọ lẹ̀ mọ́ nínú ẹ̀ ẹni tí nǹkan yẹn bá ń ṣe tó wọ́n ń sàskárù déédéé lóòótọ́ fẹ́lẹ́ yìí náà kùn àbí kí wọ́n bá ẹni tí nǹkan bá ti kọlù tí ò lè sàskárù ṣe mọ́ ẹ gbẹnu sí omi clean water báyìí ẹ wà gbẹnu bò báyìí Suratul Fatiha pẹ̀lú ẹ̀mí ìgbàgbọ́ Suratul Fatiha yóò kan ẹ̀ka sómi báyìí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. ẹ̀tìrí báwọn omi yìí ti kú olómi lásán báwọn ẹni tí nǹkan báyìí bá ń ṣe omi yìí náà ní kó máa mu kó sì fi wẹ̀ èèyàn wà lè ṣe bá ń lójoojúmọ́ fọ́sẹ̀ kan ọ̀nà kejì fẹ́ni tó bá tó wà lè ka Kùránì dáadáa òní kéèyàn wọ omi báyìí èèyàn bọ̀rọ̀ tí ẹ bá fẹ́ ṣe rúkìá sómi ẹ gbé ẹnu sí omi yìí sáà lákòókò bí ìṣẹ́jú 2 sí 3 sí ẹ gbé ẹnu sí báyìí tí atẹ́gùn níta ẹ bá ń ka yẹn yóò máa wọnú omi yẹn ẹ lọ lè wọnú Suratu Yunus fún gbogbo ẹni tó bá lè ka Kùránì dáadáa Suratu Yunus ilẹ̀ kà sí fẹ́ni tí ẹ bá fẹ́ ba ìdájẹ́ láre àmúbọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ mí kórira ẹ kà sí Suratu Yunus àyà 81 sí àyà 82 ẹ kà ẹ wà lọ Suratul A'raf Quran 7 kọ́ yẹ
èmi wọ́n fi yẹn kọ́ wa Quran kìíní kan ẹ wà àyà 117 sí 122 ẹ kà sí ó di mélòó ẹ wà lọ Suratu Taha àyà 69 ẹ wà Suratul Baqarah àyà 102 ìyẹn Quran 2 verse 102 àyíbẹ̀ kọ́ ẹ wà lọ Suratul Falaq Suratul Nas ìyẹn Quran 113 and 114 ẹ wà kà sí tẹ́ ẹ bá ti ń kakọ̀ kan ẹ máa ṣe báyìí tẹ́fì máa ka ẹ̀ ń pé ok àníṣẹ́jú bẹ́ẹ̀ sì máa ka nìyẹn ẹni yóò máa fún mi yẹn wẹ̀ ẹni tí nǹkan bá ń ṣe yẹn yóò fi wẹ̀ yóò sì mú bẹ̀ ẹ wà máa ṣe báwọn lójoojúmọ́ àbí kẹ́ ẹ ṣe báyẹn sínú omi tó pọ̀ tó ẹ pé omi yẹn náà ni ó máa mú bẹ̀ náà ni ó máa fi wẹ̀ ọ̀nà kẹta àbọ̀nà kejì oníkẹ́ wá ewé sídìrù àǹtí akẹ́kọ̀ọ́ àfẹ́kọ́ máa ju bí ọgbọ̀n ṣẹ́jú lọ ewé sídìrù báyìí mélòó méje ewé sídìrù méje ẹbí àwọn àfáà súnà tí wọ́n bá wà ládùúgbò yín pé ẹ nídìí ewé sídìrù àwọn ó máa ń lẹ́gùn làwọn mọ̀ bí tí wọ́n bá ti lè júwe fún yín pé kẹ́ lọ jà àbí kẹ́ lọ ra sídìrù wọ̀tà lọ́dọ̀ àwọn tó bá ń ta nǹkan súnà kò pọn dandan kẹ́ ẹ tọ́jú bọlé kẹ́ ẹ tó ti pé èèyàn rọ́nà àbáyọ lọ́nà pé wọ́n ní ìmọ̀ alálàkálà ni ẹ̀rú máa bá ni ó sì wà yí ọkà máa rẹ́rìn wúyàn ìyẹn wà wíwé sídìrù báyìí méje eléyìí náà lọ kájú gbogbo kéyìn tí bá ọ̀dọ̀ yálé ní ti máa ń lè ṣe ìnílẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ìyàwó àbí ìyàwó mi ìmọ̀ dàbí arúgbó lójú mi ọkọ mi tó bá ẹ̀pọ̀ wá àṣàsí kan ni ẹ̀pẹ́ wọ́n lọ bá wá níwà kan tó ń wù tẹ́lẹ̀ ní dáadáa tó wù mọ́ tọ̀ ìyẹn wà wíwé báyìí méje ẹ wà lọ ewé méje jẹ yẹn tó bá ti kúnná ìyẹn wà dà sínú omi báyìí èyí ó di papọ̀ dáadáa báyìí èyí wà gbẹ́nu sí mẹ́jẹ̀ ń tàn ẹ wà ká Ayatul Kursi yìí sí tí a bá ti ká Ayatul Kursi yìí tàn ẹ wà ká Suratul Falaq Suratul Nas ìyẹn Quran 113 114 ta Suratul Falaq ìyẹn Qul a'udhu birabbil falaq àti Qul a'udhu birabbin nas èyí wà ká sí ẹ bá ti ká sí tán ẹ wà tested and confirmed ẹni tí nǹkan bá wá ń ṣe yẹn yóò fomi yẹn wẹ̀ yóò sì mú un bẹ́ẹ̀ tó bá tún dijọ́ kejì yóò tún ṣe bẹ́ẹ̀ ìgbà tẹ́ bá fi ṣe lọ́sẹ̀ kan bí isnillahi ta'ala yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik a máa tẹ̀síwájú àkàtì àbìlù àránsí kí làwọn solúsàn rẹ̀ àti kàbí méjì lẹ́nì a máa tẹ̀síwájú ẹ máa bá wa kálọ.